fìdá sílẹ̀. Ẹ̀sán jíjẹ́ òun balógun lọ́rùn. Ṣàpàlà jáde égbodò wọlé. Ẹ̀sán jíjẹ́ òun balógun lọ́rùn. Ṣàpàlà jáde égbodò wọlé. Ilé máa rọrùn, ọ̀lẹ máa rọrùn. Àwa ti lé fúyà nílẹ̀ yìí òní gbére. Mo ti gbére ìbúra ẹ̀bí rọ̀ rere. Àdìwọ̀n. Àwa ti lọ́rùn lọ nílẹ̀ yìí òní gbére. Mo ti gbére àbúrò ẹ̀bí rọ̀ rere. Ọjọ́ ẹ̀dúrà olùgbọ̀mù àwọn ajagunà níwájú aláṣẹ lọ́rùn. Wíṣẹ́ni kiri ìdájọ́ Èdùmàrè. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà kú ọjọ́rọ̀ nínú ilé yìí o, ẹ káalẹ́ o, ṣàlàáfíà ni mo bá gbogbo wa. Gbogbo ẹ̀yin ìyáálé ilé mo kí yín, gbogbo ẹ̀yin àgbààgbà inú ilé yìí mo kí yín, gbogbo ẹ̀yin màjèṣín mo kí yín, gbogbo ẹ̀yin adélébọ̀ mo kí yín, àǹtí ìdí ìlẹ̀kẹ̀ mo kí yín, bọ̀dá iléèwé gbogbo yín mo kí wọn lólódì kan o. Dẹ́rẹ́bà inú ọkọ̀ yìí mo kí ọ o, àwàyè lẹ́ẹ̀ máa wà o. Gbogbo ẹ̀yin bàbá lọ́jà ìyá lọ́jà àtàgìrì lẹ́ẹ̀ta ẹ̀ ní tàtàwọ́gbó o. Gbogbo ẹ̀yin dókítà àṣeyì lẹ́ẹ̀ máa ṣe ẹ̀ ní ṣiṣẹ́ ẹjọ́. Gbogbo iṣẹ́ tí kálukú wa bá ń ṣe ọba òkè yóò máa bá wọn dáwọ́ lé. Èṣù ò ní bá wa rajà o. Tó èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nà ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlálọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan àti àṣírí àkọsẹ̀jayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Ìtumọ̀ aláyé mọ̀ màá fẹ́ kájọ yíriwo ká sì jọ dìmú. Ẹlòmíì ń bẹ ògo ẹ pé ṣùgbọ́n ńgbà tí ó mọ̀ wọ́n bá lògo rẹ̀. Ẹlòmíì ń bẹ ògo ẹ pé ṣùgbọ́n ńgbà tí ò ní fura ayé fẹ́ ya lò òun náà sì fi kọ́kọ́rọ́ ilé ọ̀la rẹ̀ ó fi lé wọn lọ́wọ́ pé ẹ̀ máa bá wọn lò ó. Ayé ò ní yógo wa lò ó. Ayé ò ní bu yẹ̀pẹ̀ sí ògo ayé wa. Aláyé ẹ̀ máa ṣàlátà àkúdànù. Kí ni wọ́n á ń wí? Eléyìí èsì kí ni wọ́n á ń wí o? Tẹ́tí kọ gbọ́ leléyìí. Àlá ọ̀gọ̀ ẹni ọ́ lálàá lọ́gọ̀. Àlá mi á máa ṣẹ láàrin ọdún 10. Àlá mi á máa ṣẹ láàrin wákàtí kan. Àlá mi á máa ṣẹ láàrin ìṣẹ́jú kan sí kejì. Àlá mi á sì máa ṣẹ láàrin ìṣẹ́jú 5. Àlá oṣù kan bẹ, àlá ọ̀sẹ̀ kan bẹ, bó ṣe wọlé wọn ọba ọ̀gá ògo. Òun ní máa fi mímúṣẹ rẹ̀ pamọ́ sí. Ìwọ lọ́gọ́ ìgbà tó lálàá tó gbégbèsè lórí ẹ̀. Àlá wa ṣẹ̀tàn fúnra rẹ̀ wá sọ pé ha kẹsì máa wò ó. Mo ti rí kinní yìí lójú oorun láìmọye ìgbà. Àlá lọ́wọ́ àgọ̀ ní àbíwọ̀. Ìrìn èṣù ò ní mú wa mọ́lẹ̀ tọmọtọmọ o. Tí wèrè bá ń lé èèyàn ní ojú oorun, kí ni ìtumọ̀ rẹ̀? A ti ṣàlàyé fún wa tí wèrè bá ń tẹ̀lé èèyàn kí lójú oorun àbí wèrè bá ń tọrọ lọ́wọ́ èèyàn àti sọ̀tùmọ̀ rẹ̀ fún wa. Eléyìí òun ni bí wèrè bá ń lé èèyàn kiri lójú oorun tí ń lù yàn kí ló túmọ̀ sí? Òun la fẹ́ sọ fún wa. Àtijáwé wọ̀rọ̀ àtù wá lára, àtijáwé ẹlẹ́rọ àtù wá lára. Àwa ti lé kúrò.
wí tiwa sí rere o wá da èròǹgbà wa papọ̀ mọ́ tiẹ̀ gbogbo ohun tá a máa ń tọrọ ní ti dáadáa kó tètè máa bọ́ sójú ọwọ́ gbogbo ibi tá a bá da orí ẹsẹ̀ wa kọ kórè wọ́n má ṣàtakò ẹsẹ̀ wa àìmọye ẹ̀dá ènìyàn orí ṣàtakò ẹsẹ̀ ṣàtakò erí inú orí ọ̀pápọ̀ mọ́ rí oríire inú ire ọ̀pápọ̀ mọ́ oríire oríire ò sì papọ̀ mọ́ èèyàn rí kò jọra wọn èèyàn lè yàkà kó máa pààyàn jẹ tàbí kó máa ṣe gbogbo ọmọ ènìyàn níkà yóò sì ṣoríire èèyàn lè nínú ire kó máa bọ́ gbogbo ìlú orí tẹni tó fẹ́ bàjẹ́ kó tún ṣe kó sì má pàdé aláàánú ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ inú ire ọ̀tọ̀ oríire ọ̀pápọ̀ mọ́ra wọn ọlọ́run o inú ire wa má jẹ́ ó fi kú pa wá o inú ire wa kó sún wa bá olóore tiwa ni o má fò olóore wa ṣe ọ̀tá fún wa o ẹ̀yin kọ́ yìí tí wèrè bá ń léèyàn lójú oorun kó ń tàn ọ́ ya fura dáadáa nǹkan ó le díẹ̀ fẹ́ nìyẹn ọ̀nà ó dì í ọ̀nà ìjẹ ìgbàjẹ ìgbàmu yóò dì í fẹ́ nìyẹn bọ́bá ládé ń pẹ̀lú àwọn èèyàn kò ní í bọ́ sí ẹni títí ń pọ̀ tó ń kawó tí ń pọ̀ sí kawó tọ́ba lọ wú àsìkò yìí ilẹ̀ ó dà á kódà yóò fẹ́ lè máa tọrọ jẹ aláì àwọn ẹni ibi ni wọ́n máa lò láti fi dínà ọ̀là mọ́yàn kódà kí wèrè ọ máa lùyàn lójú oorun àti kí wèrè ọ máa léèyàn sí yìí máa dínà ọ̀là mọ́yàn ni bí ẹ bá ń retí àdéhùn kì í jó tètè bọ́ sí kí wá lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ bówó ọ lè gbà àwẹ̀ bówó ọ lè ṣe sàárà kí ni sàárà tá a lè ṣe gbìyànjú kó ra àlùbọ́sà kó pọ̀ kó lọ fi kó ha ní sàárà àlùbọ́sà rà á kó pọ̀ kó ha ní sàárà aláyé ò ní wá mọ́ sọkúndé ní ọ̀nà ẹlẹ́ẹ̀kejì aṣọ rẹ̀ tó ti ń wọ̀ dáadáa gbìyànjú pé lásìkò ìgbà tó láàlá yìí ó mú aṣọ kan nínú àwọn aṣọ rẹ̀ torí pé tí ń súnmọ́ pé gbígbó lọ kó wọ̀ ọ́ kóògùn rẹ̀ ó ti ṣe sí kó wá ṣàdúrà sí fowó lé lórí kó lọ fi ṣètẹrẹ àánú aláyé ò ní wá mọ́ gbogbo ọ̀nà tó ta lérò pé àwọn gbà mú ọ kò ní ṣeé ṣe orí wo ò ní gbàbọ̀dé o ọ̀tá ò ní yọ̀ wá o gbogbo ẹni yòówù tó wà nínú ìgbèkùn kan àbí kejì ọlọ́run wọlọ́ba tí tú ẹ̀dá yọba mi tù yín sílẹ̀ ńbẹ́ ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group yìí o ọ̀fẹ́ ni ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan o a ti sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ńgbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní group 1 pé owó làwọn èèyàn máa fi wọlé ṣùgbọ́n kíní yọ ọjà àárín ọ̀sẹ̀ kan lọ àgbo kankan lọ́wọ́ ẹnìkan ọ̀fẹ́ ni ẹ̀yin náà máa jẹ́rú àwọn àǹfààní báyìí àìbá wa mọ̀ prógráàmù yìí dọ́dọ̀ rẹ̀ má dé mọ́lẹ̀ òsì gbọ́dọ̀ dìlítì ìwọ náà sí ààrẹ fẹ́lòmíì wọ́n ṣàdúrà fún gbogbo orí tó bá sí ààrẹ fún àdúrà ni wọ́n máa ṣe fún wọn ò ní ṣépè fún olúwa kọ̀ọ̀kọ̀ gbogbo wa sínú ìwé ìrántí wa lówájú ọlọ́run onífàyà o nọ́mbà wo la lè polóòtú ètò yìí sí èmi gangan ọmọ yín tí ń bá yín sọ̀rọ̀ 08032983298 torí ẹ̀ tẹ̀ sí nàìjíríà tẹ́ fẹ́ fi kóòtù sí +234 8032983298 ẹni tó wí +234 8032983298 ẹni mú nọ́mbà kan sí wa 08133155111 torí ẹ̀ tẹ́ sí nàìjíríà káfí kóòdù sí +234 8133155111 àdúrà gbogbo wọn gbà ó yẹ́yẹ́ wa kò ní yẹ́lẹ̀ fún wa ire kàbìtì gbangba kọ́ máa ṣubú lù wá kọ́ máa yà nínú ilé ẹ̀ní kọ̀ọ̀kan wa ẹ má gbàgbé pé mo ní mò ń bọ̀ wá sí ìlú Kòtónú
bí ààwẹ̀ tá à ń gbà lọ lọ́wọ́ yìí tó bá ti wá sí ìpamọ́ ọ̀sẹ̀ tí ó tẹ̀lé ẹ bá mi pàdé lórílẹ̀‐èdè Benin Republic ní àdúgbò Sẹ̀mọ̀kojì lẹ́yìn tí bá mi pàdé ẹ sọ fún yín ẹ sọ fásẹ́ẹ̀dì àbá ọgbọ́n ń bọ̀ wá o á dára fún wa ayé wa kò ní yẹlẹ̀ fún wa ire o ire kàbìtì. Ọ̀yẹ̀yẹ̀ ló bí àwo ire, ọ̀yẹ̀yẹ̀ ló bí àwo ire. Àwọn tó dalẹ̀ abáyẹ̀ lọ, òtítọ́ ni ó fẹ́ ìyáyé. Àwọn mẹ́fẹ̀ẹ́fẹ́ ọlọ́run ẹ̀kún máa dé. Àwọn tó dalẹ̀ abáyẹ̀ lọ, òtítọ́ ni ó fẹ́ ìyáyé. Àwa ti lé kúrò nílẹ̀ yìí òbí péré. Ó ti péré ìtura ọ̀rẹ́ bí ọ̀rẹ́. Àjìwọ̀n 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 àjìwọ̀n. Àwa ti lárúkọ nílẹ̀ yìí òbí péré. Ó ti péré àbúrò ọ̀rẹ́ bí ọ̀rẹ́.